àyípadà tí ń ṣẹlẹ̀ yìí Ànábì sallallahu alaihi wasallam ti sọ fún wa wípé irú yóò máa ṣẹlẹ̀ àwọn olórí ó máa yí nǹkan padà a máa fi olórí kan a máa fi ròyìn ẹnìkan amẹ́ríkẹ́ máa ní sùúrù èyí tá ń lò lọ lónìí báyìí ètí tó ń bọ̀ ó tó máa yí padà a máa sọ pé ìsìnmọ̀ tó wá dá o ìdótámọ̀ tó sàn bí yóò ti bá ti máa bá lọ́nà àbúrò a máa fọlórí sí pé a máa ṣàdúrà fún wọn kí ló bá ní ràn wọ́n lọ́wọ́ ló bá ní tì wọ́n lẹ́yìn ìsbírù Anas ń sọ̀rọ̀ yìí fáwọn kan tí wá bá wípé Al-Hajjaj ibn Yusuf pé ọmọ ń dá wọn láàmú ó fó fìtínà wọn Anas ní pé ìsbírù ẹ farabalẹ̀ ẹ ní àtẹ̀mọ́ra fàyín náà la ya'ti alaykum zaman ẹ dájú àsìkò kan ò ní wá máa bá yín o illa alladhi ba'dahu sharrun min àìfọ̀kọ́jẹ́ pé ìtọ́jẹ́ pé ń bọ̀ lẹ́yìn ó tún máa le jù lọ hatta talqaw rabbakum títẹ́ fi pàdé ọlọ́ọ̀bá yín sami'tu min nabiyyikum ó ní mọ̀ ní tí wọ́n sọ yìí ìhùn lọ́dọ̀ ara mi lásán ọ̀dọ̀ Ànábì yìí mo ti gbọ́ ọ̀rọ̀ náà láti bá nù sọ yìí Bukhari ó fọ́n sí pé tó jó lórí agbọ́dọ̀ máa ṣe àdúrà fún agbọ́dọ̀ máa ṣàdúrà fún lórí agbọ́dọ̀ máa fún lórí ṣépè àyípadà tí ó máa ṣẹlẹ̀ náà ni ẹnìkan wà lórí ìjọba àsìkò rẹ̀ ó yípadà sí ìtọ́kọjá rẹ̀ ètò tó ń bọ̀ ní ó tó yípadà sí àyípadà ọ̀sá wà ọ̀sá lè rí bákan náà bí nǹkan ó ti máa rí lọ báyìí náà ni ó lè jẹ́ kó máa dè fún wa ó lè máa bì ọ́ gbọ́n lórí ọba ní kíyèsí wọn bá wà sanwó lẹ́sàn rẹ̀ jẹ́ kó ní àṣeyọrí mẹ́jà folóṣépè kíkà ní sùúrù ká máa ṣe àdúrà wọn fi àdúrà ràn wọ́n lọ́wọ́ tọ́dọ̀ àbá gbà àwọn náà lásàǹfààní bẹ̀